So maybe we should start by introducing the people on the seat. We are more some joke with then one should say very money. Láti kọ́kọ́ kí àwọn bàbá tó ń jókòó ẹ jẹ́ kí mo kí àwọn bàbá wa Opeluwa of Lagos Opeluwa of Lagos anywhere tẹ́ bá ti rí wọn ọba kí olú ló jókòó kábíyèsí bàbá mi. He is followed in rank by the Obanikoro of Lagos. Kábíyèsí bàbá mi. Then Kábíyèsí Anwoju from Ekpe. Iraye Ekpe. Àwọn ìyá mi Mrs Kemi Oshodi, Chief of Lagos. Àwọn nìyẹn. Then Ọmọọba Ọlọ́jà Ekpe, Prince Kwam Owolabi, Animasha, àwọn doctor, àwọn ojú, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ káàbọ̀, Madam, I have to meet you, I'm sorry. My darling sister, you look so different. How are you? Oh, that's my sister. Thank you. Mrs. Karina. Also from Lagos Island. Ẹ má bínú pé ẹ má bínú ọmọ Yorùbá lè yọ lóòótọ́ mọ̀ pé ẹ̀yin rẹ̀ ká kọ́ kí àmọ́ kí a tó bẹ̀rẹ̀ ètò yìí I will humbly request your Noma because what we have come to do is to protect the culture and what we have been doing but màá gbà nínú dámọ̀ràn mi á wù mí kí bẹ́ẹ̀ bàbá ṣe máa ṣe ìtúlẹ̀ lọ bàbá ṣe ń sọ Yorùbá kí a máa fi ti òyìnbó kún torí ìdáwọ́sílẹ̀ ní àwọn ṣe ti ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá nìkan bó ti ipa ti àwọn ọ̀dọ́ ní gbogbo ilẹ̀ West Africa pápátá torí nọ́mà I will seek your indulgence to appoint someone to give us the opening prayer.